ṣebí wọ́n ní àìrìn ìjìnnà báyìí ní àìrí abuké ọ̀kẹ́rẹ́. Bẹ́ẹ̀ ẹni tí ò dóko ẹlòmíì rí a máa ní oko baba òun náà ni ó tóbi jùlọ. Ìlú Amẹ́ríkà ni a wà yìí, ibi tí ẹ ti ń wo fọ́nrán tó ń lọ lójú móhùnmáwòrán yìí. Ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà kan ló wà ní ilẹ̀ Amẹ́ríkà tó ti ń ṣe àtìpó níbi tó ti fi ìtẹ̀síwájú àti ìdàgbàsókè tó ti bá orílẹ̀-èdè Amẹ́ríkà tó ti fi ránṣẹ́ sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ àwọn ìjọba orílẹ̀-èdè yìí. Arákùnrin tí ó fi ilẹ̀ Amẹ́ríkà ọ̀hún ṣe àtìpó tó wà ní San Francisco ní USA, ó ní ẹ̀ ń wo ọkọ rẹ̀ yìí léyìí tó ń ṣe nínú àlàyé rẹ̀ wípé ọkọ̀ yìí ó ní àwọn ránṣẹ́ pé kó wá gbé àwọn, tó sì já sí pé ọkọ̀ náà ni kò ní ẹni tó ń wà á, pé kò sí dírẹ́fà fún ọkọ̀ ọ̀hún ní wàrà rẹ̀, tó sì já sí wípé bí ó ṣe ń wàrà rẹ̀ náà ó ní ó tún ṣe àwọn ojúṣe tí àwọn awakọ̀ gan-an tí wọ́n máa ń ṣe, gẹ́gẹ́ bí wọ́n ṣe ń bọ̀wọ̀ fún òfin iná tó ń dáni dúró, ìyẹn traffic light, tó já sí pé báwọn ń lọ sọ́tún báwọn ń lọ sósì níṣe ni ó ń yà bàrà tó ń lọ síbẹ̀. Ọkọ̀ náà lẹ́rí yìí tó ṣe pé wọ́n ń ṣe àfihàn rẹ̀ tí kò sì ní ẹni tó ń wà ṣùgbọ́n tó ń wa ara rẹ̀, wọ́n lẹ́rí bó ṣe ń lọ yìí. Èyí ló wá mú kí arákùnrin tó fi ilẹ̀ Amẹ́ríkà náà ṣe àtìpó tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀hún kó wá fi fọ́nrán náà léde tó ti ń jà rìnrìn lórí ayélujára báyìí pé ṣé báwo ṣe máa ṣe lórílẹ̀-èdè Nàìjíríà nígbà tí àwọn orílẹ̀-èdè tó kù ní àgbáyé ti ń ṣe ohun gudugudu méje tó ń ti yàyà mẹ́fà náà lẹ́wọ̀ yìí, ó dúró fún ná ó tún ti ń tẹ̀síwájú padà. Wọ́n ṣe gudugudu méje àti yàyà mẹ́fà tí wọ́n fi ń gbé nǹkan oríṣiríṣi yọ. Àwọn níjọba orílẹ̀-èdè Nàìjíríà àwọn ò rí nǹkan kan, wọ́n sá lóògùn ẹ̀kún owó oṣù àwọn òṣìṣẹ́, gẹ́gẹ́ bí arákùnrin náà ṣe sọ nínú fọ́nrán náà, àwọn mọ̀lẹ́bí rẹ̀ lẹ́wọ̀ yìí. Ẹ̀kún owó oṣù àwọn òṣìṣẹ́ ló ní kò sí tí wọ́n ti mú yanjú, tí wọ́n pè ní ẹgbẹ̀rún méjìléní ọgọ́ta náírà 62,000 naira, tí wọ́n ní 250,000 naira péré ni wọ́n ti san fáwọn òṣìṣẹ́ báyìí, tó ti ṣe ní àlàyé wípé ṣé bá ṣe máa bá lọ lórílẹ̀-èdè Nàìjíríà nígbà tí gbogbo àwọn orílẹ̀-èdè tó kù tí wọ́n ti ń tẹ̀síwájú láti mú rere ṣe. Èyí ló fà á táwa náà fi wá ní ká gbé fọ́nrán yìí jáde kẹ́ ẹ fi ìròyìn kẹ́ ẹ fi hàn nípa ibi tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ń lọ gan-an, kí la ti rí ní kókó, kí ni wọ́n ti rí fàyọ láti ìgbà tá a ti ń ṣe ìjọba democracy tá a pè ní àwa ara wa. Ìdàgbàsókè wo ló ti bá àwùjọ yìí, pàápàá jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà? Ká bi àwọn ìjọba orílẹ̀-èdè yìí léèrè. Ọkọ̀ ní wàrà rẹ̀ lọ yìí láìsí ẹnikẹ́ni níbẹ̀, ìmáyédẹrùn èwo wa ló tún jù báyìí lọ lórílẹ̀-èdè ilẹ̀ Amẹ́ríkà òun lẹ́wọ̀ yìí. A tún máa mú àwọn míì wá fún wa. Ẹ ṣeun o.